Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. àtúnṣe wà báwọn bàbá wa ti ṣe nígbà wáṣẹ̀ láì ní lo nǹkan olóyìnbó kankan fún àtúnṣe wà nítorí pé mo ti sọ ṣáájú àwọn oníṣẹ́ méjì iṣẹ́ tà ń ṣe nu ẹni tó bá mú owó lọ́wọ́ tó mú tọ́tọ́ bá kò tó mú nǹkan díẹ̀ lọ́wọ́ pé ẹgbà yẹn pín nílẹ̀ Yorùbá ẹ̀ sàmọ̀ pọ́pọ̀ láwọ̀ rẹ̀ èyí tó bá ti lágbára ju bá ń ti sọ yìí lọ ó ti di ọgbọ́n inú àbàbà wa nù téèyàn bá wá bá wa á sì júbà bàbá wa fún á júbà Olódùmarè á sì júbà bàbá wa yóò sì rí bẹ́ẹ̀ fún tí mìíràn bá ń fẹ́ àníṣe méjì iṣẹ́ táwọn bá wa gbélé alọ́wọ́ nù tó bá ti wá sógun ẹ̀sán. àwọn tí ń wọ́ ọmọ pọ̀ oríṣiríṣiríṣiríṣi ìṣòro àwọn tí ń wá ọmọ pọ̀ gan-an torí ẹlòmíì ọmọ ni ń wá ó ti ní oyún jù ewé rẹ̀ kọ́ ni àwọn bàbá wa máa fi ṣe ewé ọ̀pẹ kọ́ làá fi ṣoyún jù èso rẹ̀ ni a sọ̀rọ̀ níbẹ̀ ń gbọ́ báyà bí èèyàn bá lóyún ojú oyún ojú náà lè má jẹ́ kéèyàn òbí mọ́ kọ́ mọ́ rọ̀mọ́ bí tí oyún ojú bá ti tóbi torí bí tí oyún ojú ti ń jẹun lọ́mọ náà ti ọmọ kékeré náà ti máa jẹun oyún ojú lè ba oyún jẹ́ ó lè boyún gidi jẹ́ èyí ń dúró bá wọn tí tó ń fa àìrọ́mọbí lọ́pọ̀lọpọ̀ ọwọ́ ayé pọ̀ ń bẹ́ẹ̀ ẹlòmíì mi ti ń jẹun lójú oorun ni ó máa jẹun ní ojú ayé bí ti ń rí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa bá lò pọ̀ lójú oorun ẹlòmíì gan kò tiẹ̀ rápẹ̀rẹ̀ kankan ó sì lọ ọsibítù wọ́n lọ gbogbo ẹ̀ wọ́n ní pé kò sí nǹkan tí ń ṣe lára wọ́n yẹ ọkọ náà wò wọ́n ní òsì ti ṣe kò sí lóyún ká ní ọ̀sà ìmọ̀ wípé èèyàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun táwa ṣe ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń wò mí lójú mú bá wọn rìn ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ewé ọ̀pẹ béèyàn bá ń wọ́ ọmọ tó sì jẹ́ pé wíwọ́ ọmọ ti ń wá òun wọ́n ní òsì yọnu kankan fún lọ́sibítù àwọn bàbá wa náà lẹ̀ Yorùbá lọ bá wọn béèrè wò lọ́wọ́ rẹ̀ sọ ní ẹ̀dà ọ̀dà láàmú ooru ní ọ̀dà láàmú kò kó àtọ̀ sí rí tàbí kó má jẹ́ pé òkú àtọ̀ sí ní ìdàlá torí tó lè fa àìrọ́mọbí pọ̀ gan nígbà téèyàn bá rí yàn ní àwọn ilé ìbòdé wọ́n ní ká fojú kanjú ojú ẹgbẹ́ ká fojú kan ojú báyìí ká fojú ríra ojú ẹgbẹ̀rún ìfìwé ránṣẹ́ sí rẹ ní lọ face to face is better than thousands of letters bí àwọn olóyìnbó ṣe sọnù tá a bá ríra ìbéèrè yìí pọ̀ lórí ẹ̀ àmọ́ ẹja ṣọ̀kan àwọn ìka ń bẹ tó pé tẹ́yìn ẹlòmíì bá ṣe ìnáwó ìyàwó Ọlọ́run bùkún wọn lé ìyàwó ó bùkún wọn lé ọkọ tí wọ́n bá sáré ìgbéyàwó tó lórí tó lárinrin ó lè mọ́ bímọ wọ́n lè mọ́ jẹ́ ọ̀rọ̀ ọmọ bímọ wọn aláìrọ́ ọmọ lẹ́yìn ejò sẹ́yìn sì rédíò kọ́mọ kọjá kọ́mọ tẹ̀lé lẹ́yìn ọ̀yọ́ bí adìẹ rí ọ̀rọ̀run bẹ́ẹ̀ kódà àwọn míì tiẹ̀ burú wọn a máa dúró dobìnrin lọ́jọ́ ọ̀kúnlẹ̀ wọn a ní ọmọ inú ọká ní í ṣekú pa ọká ọmọ inú èrè ní í ṣekú pa èrè nígbà wáṣẹ̀ ìnìká ti wà nígbà wáṣẹ̀ ó dẹ̀ làwọn bàbá náà ti wá túnṣe sí ní tá à ń pè nígbà wáṣẹ̀ ní nígbà ayé àtijọ́ nígbà ayé bàbá wa ẹ wá máa wo nígbà ayé bàbá wa ìka ti wà tipẹ́tipẹ́tẹ́ máa ń ṣe kàkàkí fáwọn tó bá ṣe ìyàwó àbáwọn tó wọ́ mọ́ ìka yẹn ó wádìí sí ṣùgbọ́n ẹ̀sìn àti da ẹ̀sìn papọ̀ mọ́ àṣà so ẹ̀sìn àdá papọ̀ mọ́ àṣà àgbà ẹ̀sìn kìrìsìtẹ́nì àgbà ẹ̀sìn mùsùlùmí àwọn àgbàgbé ìgbà wáṣẹ̀ òun ní ẹ̀sìn fi ń dà wá láàmú lábẹ́nú ṣé ẹ ti rí pé ó yẹ ká kíyè sára bí èèyàn bá rọ́mọ bí tá a mọ̀ pé ọwọ́ ayé ni àìrọ́mọ bí rẹ̀ tá a fura bẹ́ẹ̀ pé kò sí àìsàn ní ń dà láàmú ọwọ́ èèyàn ni ewé ọ̀pẹ yìí àwọn bàbá wa wọn a máa gbó
àwọn bàbá wa wọ́n tún pe ọ̀pẹ igi kan ní ọ̀pẹ́kò yẹn etí odò ní máa wà ó yàtọ̀ sí èlì ewé rẹ̀ máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí òun lèyìn ó fi kún eléyìí ọ̀rọ̀ tí mò ń sọ mo fi Ọlọ́run alààyè búra tí yẹn bá gbo ewé méjèèjì papọ̀ á wà lọ èédú kò ṣe èédú chákò tí wọ́n ń ṣe ní ìsìn tí wọ́n fi dáná iná èédú o rárá èédú tó jò lẹ́nu igi tá a fi koná tí ìyàwó abomi pa igi náà èédú tí ń bẹ lẹ́nu igi hùn làbá ó àmú wọn á lọ wọn wá dà sínú ewé ọ̀pẹ tá a gbó àti ewé ọ̀pẹ́kò tí obìnrin náà bá parí ìka àkókò rẹ̀ tó bá lè mú tó bá dijọ́ kẹta tó wọn àtọkọ rẹ̀ bá súnmọ́ra wọn pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo àṣàsí kọ́mọ́ lóyún ọwọ́ ayé kan ní àwọn kan ní òjò bímọ àìrọ́mọlẹ́yìn ejò ni kò sí ọ̀pẹ tí kì í so kódà ọ̀pẹ mi àwọn so lẹ́ẹ̀mejì lọ́dún yóò tún so gbàá àti ọ̀pẹ kóní àti ọ̀pẹ gidi ni ọmọ ní í sin ọ̀pẹ kí ọ̀pẹ ó tó dàgbà kó tó dògbò kó tó da àìsomọ́ àìbímọ mọ́ ẹ rí àwọn igi yòókù ti wọ́wé so ọ̀pẹ lótórí ní eré Ìjẹ̀bú Òde àwọn bàbá wa níjẹ̀bú táwọn bá fẹ́ pé aláboyún àbí yẹn fẹ́ lóyún wọ́n ní ó so wọ́n lo Yorùbá àjìnlẹ̀ ó so ni wọ́n ń lò fún aláboyún bóyá kódà eléyìí ti so ó ti lóyún nù tó náà kọ́ ni pé Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa àbáwá tó máa jó ewé ọ̀pẹ wọ́n sun níná tá à ń pè ní jíjó torí a bá ní jíjó èdè ìgbà wáṣẹ̀ ni èdè àtijọ́ ni kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ bá ní ẹ jó nǹkan ẹ bá tiẹ̀ ti ń jó kan ẹ ti ń jó nínú agbada wọ́n ti ní ẹ ti ń jó oògùn ọ̀fọwọ́sí Ọlọ́run wo ni ọ̀fọwọ́sí èmi tí mò ń sọ̀rọ̀ bàbá àyáláyà mi ò ṣe bàbá mi ló ṣe wé bàbá mi ò déwé kankan èmi náà bàbá láyé ni èèbó òrèwé dádò ni wọ́n lè ṣe bí rọ́bà o wọ́n lè sọ pé kọ́dà bí rọ́bà kọ́ máa taná kò mọ́ kò lè so Ọlọ́run tó dá ayé tó dá ọ̀run tó dá ìṣòro tó sì dá ní tá a fi tán òun lọ dé ewé tó dégbò sáàmọ́ fi ṣe bí wọ́n sì fi ṣèkà kọ́ papọ̀ mọ́ ẹ̀sìn kankan tó o bá ti lè bá tọ́mọ nìkejì jẹ́ bí bàbá mú ọ Ọlọ́run dá wa èèyàn a lè dánú rò àyàtọ̀ sí ewúrẹ́ ni ò lè pààrọ̀ aṣọ èèyàn lè ronú pé òtútù mú mi jẹ́ lọ pààrọ̀ aṣọ yìí ó yẹ kí n wẹ̀ ó yẹ kí n fọnu ewúrẹ́ àwọn ẹranko nìkan ló lè dánú rò ìwọ ronú oúnjẹ tó bá wù ọ ni so bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fún àbá wa nígbà wáṣẹ̀ lọ́gbọ́n láti rò pé ewé yìí bí nǹkan bá ń ṣèyàn ẹ lo ewé yìí fún tí èèyàn bá tún bára yín jà lábẹ́nú tó ti jẹ́ pé a ti rí ọ̀tẹ̀ ńbẹ̀ ẹ lo ewé ìkàfi bára yín kalẹ̀ lọ kúrò lọ́wọ́ ẹni bí ló jẹ́ fẹ́ sọ̀rọ̀ ewé ọ̀pẹ torí àwọn míì lè gbọ́n pé kódà ńgbà wọ́n ń sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán wọ́n ń sọ̀rọ̀ oògùn tí àwọn bàbá ń pè lóògùn ẹlòmíì ò mọ̀ túmọ̀ rẹ̀ tó bá yá máa ṣàlàyé tí jó oògùn torí ọ̀pọ̀lọpọ̀ fi ẹ̀sìn wọ́n dá bojú wọ́n dá papọ̀ másà ọwọ́ akóbá ọ̀pọ̀lọpọ̀ ayé ó kóbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwa láàsìn bàbá bíi tàtijọ́ mọ́ Ọlọ́run bẹ̀ bíi tàtijọ́ ewé ọ̀pẹ yìí àbàbà wa ò ní ká já ṣùgbọ́n èyí tá a bá fẹ́ lò fún tí mò ń sọ yìí gbọ́dọ̀ jẹ́ ọkàn lẹ o èèyàn gbọ́dọ̀ jẹ́ ọkàn lẹ o ewé ọ̀pẹ tá a já kódà bá arọ́ pẹ̀rẹ̀kẹ́tẹ̀ tí ò tí ì dàgbà pọ̀ a máa já ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ náà ló di ọ̀pẹ ńlá àbá wa sì máa pòwe pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámà ń bàjẹ́ bí a ti ń ṣe àṣekòdùn mọ́ wọn nínú ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ bá ti ń dàgbà báyìí làwọn èèyàn tó bá yẹ owó ní tòkínní mọ́ o wọ́n tún máa hàn títí tí ó fi dàgbà tí ó fi bọ́ lọ́wọ́ ayé ọ wà lára ó wà bí ìbá ṣe wípé ọ̀pẹ bá wù níbi tó ṣe ọ̀pẹ ò ní wù kí ẹnìkan sì yàdá sí kọ́mọ gé igi ọ̀pẹ mọ̀ lápè ìwúlò ara rẹ̀ pọ̀ jù bá ń lọ kọ́dà bọ́ bá lálẹ́ wù nulẹ̀ àwọn èèyàn ó filẹ̀ ọ̀pẹ ni ẹ filẹ̀ o bí ọba ṣe àyàmọ́ jókòó lábẹ́ rẹ̀ ni o wọ́n máa ń dọ́wọ́ ọ̀fun púpọ̀ ikú èsì kì í pagi ọ̀pẹ ẹni tó ní ọ̀pẹ yóò fi ọ̀pẹ lẹ̀ sáyé àwọn ọmọ rẹ̀ ó jogún rẹ̀ àánú ò tọpẹ́ àwọn ọmọ eléyìí ló tó jogún rẹ̀ ọ̀pẹ ní gbẹ̀yìn ẹni ó ní àwa láàrẹ̀ yìí gbogbo ọ̀tá wa ọ̀tá tí ń bínú wa tọ́lá àní ṣe rere àní dé ilẹ̀ lérí ibi àyànmọ́ wa rere òun ó fi igbá burúkú bò mọ́lẹ̀ Ọlọ́run Olódùmarè yóò fi ajẹ́rí wọn àwa lágbẹ̀yìn wọn o ọ̀tá ìdílé baba tìdílé ìyá tinú ilé tẹnu iṣẹ́
torí ohun gbogbo lẹ̀ṣẹ̀ bá a rẹ́rìn lásán nílẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ àmọ́ fi ṣẹ̀yàn gbogbo àwọn tí wọ́n á rí wa tínú ń bí Ọlọ́run ọ̀rọ̀ wọn lọ́kàn o Ọlọ́run ó jẹ́ àgbẹ̀yìn wọn á jẹ́rìí wọn à ń pe egbògi yẹn ní egbògi tá a fi rẹ́yìn ọ̀tá nígbà wáṣẹ̀ àwọn mẹ́rin máa pè ní aṣẹ́gun ọ̀tá torí bàbá ń sọ̀rọ̀ bàbá ti pè nígbà wáṣẹ̀ báyìí bàbá túmọ̀ ní fáwọn yẹn wá ní ìsìnkú yé wọn mọ́ o bá ní oògùn asẹ́ta wọ́n ní kí ni ń já sẹ́ta aṣẹ́gun oògùn ṣẹ́gun ọ̀tá tá a fi ṣẹ́gun ọ̀sẹ̀ ní tí ọ̀lọ́ta èmi náà ní tèmi bí ẹ ṣàdúrà fún mi pé gbèsè rẹ ò ní báráyé nú èmi sàmì ìgbésẹ̀ mi ò ní báráyé nú kò sí ní báráyé nú ẹ̀yin inú ká jìngùjìngù mi gan mo ń sóògùn ni Ọlọ́run ṣe oríṣiríṣi oore fún mi èmi mo tún dúró báyìí mo tún ẹ̀tún wò ẹ̀ mọ iye ẹni tí wọ́n bí tí ò dúró gba ó kọ tó sì jẹ́ pé èèyàn ló ṣe bàbí rẹ̀ ìwọ wá dúró pé Ọlọ́run bẹ lóòótọ́ ṣùgbọ́n ṣe bí èèyàn ni gbogbo létí òdókè tí wọ́n kọ́ tí wọ́n ò rówó kan èèyàn ní ẹni ó ṣiṣẹ́ tí ọ̀rá lẹ̀ ṣé àwọn ẹ̀jẹ̀ pé kò wù ní ó ti lówó orí kọ̀ wá ní mọ́ ṣé a máa wọ ẹnìkan bẹ́ẹ̀ sẹ́yìn ọmọ pé èèyàn ni tí wọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àbáwá nígbà wáṣẹ̀ tí wọ́n fi gbàgbọ́ pé Ọlọ́run ní so gbogbo àtẹni tí ń ṣe ọ́ àtiwọ́ tí wọ́n ń ṣe àti tí wọ́n fi ṣe ọ́ Ọlọ́run náà ni bí wọ́n bá fẹ́ fọ́ oògùn ṣé wọ́n fẹ́ sá oògùn burúkú sí yàn ẹni tó mọ oògùn burúkú tó ṣàṣì ọ ewé tó jáun tó lọ́dà Ọlọ́run kọ́ Ọlọ́run ìwọ náà ó àdìmọ́ látara nǹkan tó dá tí pàtà òfin ní ká ọ báwọn bàbá wa ti wá ṣe nígbà wáṣẹ̀ téèyàn fi ṣẹ́gun ọ̀tá oògùn ṣẹ́gun ọ̀tá òun ní á lọ rè mú ewé ọ̀pẹ tí ọ̀kan lẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan á fi sínú agbada tá a bá fi sínú agbada tán á wà mú ẹ̀dùn àrá òkúta Ṣàngó ni àwọn bàbá wa ń pè nígbà wáṣẹ̀ ẹ̀dùn àrá yẹn fi sínú ẹ fi lé lórí ẹ tẹ́ bàbá máa ẹ wà dáná sí ẹ wà máa jó ẹ fòdì àtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́ ẹ máa jó tẹ́ bàbá wa ń jó lọ́wọ́ ẹsẹ̀ ẹni tí bá lọ rò ó gbọ́dọ̀ kanlẹ̀ ẹni tí wọ́n máa lọ kó náà ẹsẹ̀ rẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ ó lè wọ bàtà kó wọ àánú bàtà báyìí ẹsẹ̀ rẹ̀ bá ti kó bàtà yọ mọ bàtà lọ kó gbọ́dọ̀ bọ́ bàtà lẹ̀ tí ó fi máa kó náà rẹ̀ tẹ́ bá wa jó tán ẹ̀dùn àrá yájú tutù ẹ̀dùn àrá yìí náà láì lọ ẹ bá ti wá ẹ̀ka nílẹ̀ yẹn wá fọkọ mu ẹ̀ ló fẹsẹ̀ kan ẹ̀ lè wọ àánú bàtà tàbí kéèyàn jókòó mi kankan fẹsẹ̀ sókè ẹ̀dùn àrá yẹn wà nú ẹ̀kọ́ tá a bá fọ́ iná tá a bá ti fọ́ ẹ̀kọ́ tán á sọ ẹ̀dùn àrá sí kíní tá a jóun á dà sí àwọ̀ àròpọ̀ àwọ̀ àtọrọ àdúrà wọ Ọlọ́run lẹ́dà ẹ máa wò ó Ọlọ́run lọ tọrọ lọ́rẹ̀ bó ti fẹ́ ṣẹ́gun ọ̀tá ọ̀nà iṣẹ́ èṣù wà dà mẹ́ Ọlọ́run là á bẹ̀ pé Ọlọ́run ẹlẹ́dàá mi má jẹ́ pé ọ̀tọ̀ ká mi o tẹ̀ ṣẹ́gun ọ̀tá àdìlé ọba tìdílé ìyàwó tẹnu sẹ́ torí mi pé mọ̀ ń tà tó dójúlé mi ẹ̀ tó ní ìní fowó ṣe nǹkan rí láyé Ọlọ́run bá ṣẹ́gun wọn ẹwà gbé mu ẹni bá jọkùnrin lọ́ba lò kò ní súnmọ́ obìnrin fúnjọ́ méje tápóbìnrin lọ́ba lò kò ní súnmọ́ ọkọ rẹ̀ fúnjọ́ méje lọ́ba jù báyìí bọ́tà bá kó gbogbo yẹn lọ́wọ́ fi hàn jẹ́rí wọn báwa bá wá ṣe dágbọ́n rẹ̀ ńgbà wá sẹ́nu ọ̀kanu nínú tí yẹn fi tọ́jú ara rẹ̀ láyé àtijọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-335-80664 zero number mi ní 080-20-40-59-54 ìlú Ògbómọ̀ṣọ́ lèmi wà ẹni tó bá fẹ́ rí mi wà nílà káwọ́ kété ní baálẹ̀ jẹ́rù ní ilé alága ẹ bá ti bọ́ọ̀lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kọ́kàdá ẹni ọlọ́kadà bá rí dúró pòun lọ́tọ́dọ̀ Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì ẹni yẹn tó bá ní pèníjà nípa àìlera Yorùbá máa ń pè ní àìlera bóyá ọ̀rẹ́ díẹ̀ bóyá àìsàn ara ni tàbí ọlọ́wọ́ ayé ní kò sí táyé Yorùbá ẹ̀ fi ṣèyàn nígbà wáṣẹ̀ àwọn bàbá ti mọ̀ pé ayé máa ní ká ayé máa fi ṣèyàn téèyàn bá wá pẹ̀lú ògo Ọlọ́run abẹ́lọ́run fún nílànà tìbílẹ̀ báwọn bàbá ti ṣe ń gbà wáṣẹ̀ yóò sì lálàáfíà ọ̀pẹ náà ní ìgbàdúrà fún ọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń wò wá àti orílẹ̀-èdè mìíràn bá ti ń wò wá bí Olúwa Olódùmarè ṣe fi ìbùkún fún ọ̀pẹ ewé ọ̀pẹ tó jẹ́ pé ewé rẹ̀ ó wúlò èso rẹ̀ ó wúlò kódà egbò rẹ̀ ó wúlò èpo ara rẹ̀ ó wúlò gbogbo tó wúlò nú ayé tiyín náà bẹ́ẹ̀ ṣe ń wò mí èso kò ní sọ́ dìbànújẹ́ ẹ rí ògo àti ìbùkún tó ló wá ṣe fún yín ẹ̀yin náà ó rí lò pẹ́pẹ́pẹ́ yóò ṣe bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ àṣẹ wà orúkọ ètò yìí ni ìgbà wáṣẹ̀ bá bàbá wa ṣe ń lògbèsè ayé wọn nígbà àtijọ́ tó fi rọ̀ wọ́n lọ́rùn tí wọ́n fi gbégbé ayé gbẹdẹmukẹ tí wọ́n sì lo ẹ̀mí gúngùn lọ́pọ̀lọpọ̀ láyé orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-335-80664 080-335-80664 zero number mi ni 080-20-40-59-54 080-20-40-59-54 ó dìgbà. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀
ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì.